What's on it? What's it doing? Yeah. What's it? اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وبالقرآن دليلا وإماما وبالكعبة قبلة وبالمؤمنين إخوة. Aki ọba ọlọ́lá, aki ọba ẹlẹ́yìn, aki ọba alánú, adẹ̀kí ọba ológo, aki ọlọ́run ọba oníkẹ́, aki ọlọ́run ọba aláforíjìn, aki ọlọ́run ọba olóore, adẹ̀kí ọlọ́run ọba àánú. Àlékún ìkẹ́ ọlọ́run àti ìyọ́nú ẹ̀ ọlọ́run bá ṣe fún Ànábì wa Muhammad àtàwọn ará ilé àwọn sàhábà. Lẹ́yìn náà òun la kí ọlọ́run lára àwọn ẹni rere tí wọ́n lora náà rí títí tí wọ́n fi lọ bọ́lọ́run tó ní wọ́n, ọlọ́run bá ṣàlékún ìkẹ́ tiwọn náà. Àṣẹ́kùbọ̀ àánú ọlọ́run oríire rẹ̀, ìdùnnú ẹ̀, ayọ̀, àlùbáríkà ọlọ́run jí ó máa bá gbogbo àwa tí a kù láyé. Àwọn tàná nínú Al-Qur'an Olúwa ní as-sabiquna as-sabiqun, àwọn tí wọ́n ṣáájú, wọ́n ti ṣáájú nínú iṣẹ́ eré, wọ́n sì ti fàbọ̀ fọba tó ní wọ́n. Lẹ́yìn náà a wá kí gbogbo ẹni tí ń lora náà wípé àlékún ìṣọ́ ọlọ́run, àlékún ìyọ́nú tayé, àlékún ìkẹ́ tayé, àlékún oríire tayé ọlọ́run jẹ́ wọn bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan gbé. Mo kí o gbà wá tá a ti wà lórí platform yìí ní gbogbo ibikíbi tọ́lọ́run ti ní kẹ́ join wa. Nítorí ọlọ́run tẹ́ bá ti ń wọlé, ẹ máa bá mi share program yìí, ẹ máa bá mi like ẹ. Bó tiẹ̀ jẹ́ pé in tí mi ṣaláì mọ́ ti rí ojú Ustaz Legba, mo ti rójú wọn nínú àwọn ẹni ire tí wọ́n ti ń bẹ pẹ̀lú mi, tí wọ́n ń wò mí tèmi náà wo ìwọ̀n bá àwọn tí mò ń wò. Aya Al-Qur'an tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rèé, àmọ́ ṣáájú kí n tó bẹ̀rẹ̀, ọlọ́run ìrẹ nìkan lọ́ba tí a gbọ́dọ̀ bẹ̀. Ntọ́ fẹ́ ni ká sọ pé kó dákun kó jọ̀ọ́, kọ́lọ́run ó jọ̀ọ́ kó dákun. Kò sí ẹ̀dá náà tó wù nínú ayé pé kó kú ní wèrèwèrèwé. Kò sẹ́nìkan tó wù láti kú ní kékeré. Ṣùgbọ́n nǹkan méjì lẹ̀dá ò lè sọ fúnra rẹ̀. Ọlọ́run sì ti jẹ́ kó yé wa nínú Al-Qur'an. Ó ní wa minkum man yutawaffa. Olúwa ní àwọn tí màá lọ lára ń bẹ nínú yín, tí wọ́n dàgbà, tí wọ́n dògbó, tí wọ́n fọwọ́ pawú, tí wọ́n sì fèrègì jòbì, ó wà nínú yín. Àwọn kan sì wà tó jẹ́ pé àsìkò tí ayé bá ń gbádùn wọn lọ ni màá já wọn gbà, ó wà nínú yín. Ọlọ́run ti prepare mind wa, ẹnìkan ò sì mọ̀ ta ni yóò dàgbà, tí yóò dògbó, tí yóò fọwọ́ pawú,
tí ó fèrè gìjòbí. Bẹ́ẹ̀ lẹ́nìkan ò mọ ta ni àsàrà ìlú máa jágbà ní rèwerèwe. Ọlọ́run ò fi ìmọ̀ yẹn yé wa. Kódà gbogbo àwọn tí wọ́n rò pa wọn ọmọ wo nǹkan, èmi ò rí ẹnì kankan wọn gẹ́gẹ́ bí olóòótọ́, torí Olúwa ọba àlékè ọlá ti wọ́n wa wípé ẹ má dààmú ara yín, wala tajassasu, ẹ má tú kọ̀kọ̀ ara yín kiri, ẹ má dààmú lórí kí ni tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ lọ́la. Èmi tí mo máa na yín àtòní yín, èmi yẹn náà ni mo mọ ọ̀la yín. Nínú Al-Qur'an, Olúwa ní innal khamra ba'da a'udhu billahi minash shaitanir rajim. Olúwa ní dájúdájú ọtí àti tẹ́tẹ́ àtàwọn adágbígba àtàwọn tí wọ́n máa ń wọ̀n nǹkan, ó ní gbogbo ẹ̀ pátá irinṣẹ́ èṣù ni. Ọlọ́run ní fajtanibu, ẹ jìnnà sí. Látara bẹ́ẹ̀ gbogbo wa wá sí ayé, àwásáyé wa kú, labudda wala shakka. Àfi kémi pẹ̀lú yín ká jọ mójútó iṣẹ́ rẹ̀. Kí n tó wá máa lọ jìnnà, mo kí àfáà Lẹ́gbàá, mo kí ustaz Lẹ́gbàá, mo kí muallim Lẹ́gbàá, mo kí alùsùnà Lẹ́gbàá. Àfáà Lẹ́gbàá, ṣáájú kí n tó tẹ̀síwájú, ìrẹ́ Ọlọ́run mo bẹ̀ ọ́ ni o, nípa ọmọbìnrin Basira yìí. Ọmọ kékeré ni, ọmọ 42 years, ọmọ yẹn kéré. In fact, ìkókó ń bà mí lẹ́mìí jẹ́ náà pé kí ló dé táwọn èèyàn ń gba ọ̀rọ̀ ọmọbìnrin yìí bí ẹni gbàgbọ́ ọtí. Kí ló dé tí à ń dà àti ìṣe pé àwọn ìtorí Ọlọ́run èdè máa bá wa like, ẹ máa bá wa tẹ love and like. Mi mọ̀ bóyá network ni, mi ìdẹ̀ mọ̀ bóyá wọ́n fẹ́ flag ẹ̀ ni, mi ti ṣe. Mo sáré pé ó ń kọ finish, ó tún padà. Tẹ́ bá ń bá wa tẹ love and like, yóò jẹ́ oore fún wa. Kìí ṣe program àbí kìí ṣe ọ̀rọ̀ tó lè pẹ́. Ìpènísàkíyèsí ni tí àwọn àrọ̀bíyà tí wọ́n ń pè ní tẹ̀m̀bí, ìtanijí, òun ni wọ́n ń pè ní ìtanijí, tó jẹ́ pé àtèmi àtẹ̀yin òun la gbọ́dọ̀ ronú. Basira lóòótọ́ ni wọ́n ní inú Islam ni wọ́n bí sí. Lákọ̀ọ́kọ́ náà, láti ìgbà tèmi tí máa wò lórí social media, ó ní mo ti mọ̀ pé kìí ṣe Christian ní ìpìlẹ̀ rẹ̀, torí the way bí ṣe máa react sí gbogbo orin tí mo rí pé kò discriminate nípa orin Christian àti orin Mùsùlùmí. Ó ní mo ti ń fura sí pé léyìí kìí ṣe ẹni tí wọ́n bí sínú ẹ̀sìn Kristẹni, ó fònà ni. Ẹni nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, tí ẹ bá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn kérúbù, àwọn kérúbù and séráfù àtàwọn sẹ̀lẹ̀, tí ẹ bá wo inú ìjọ yẹn, ẹ rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n bí sínú Islam nínú àwọn ìjọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n lọ sínú ìjọ yẹn, àwọn dọ̀rúrí, oníranran àwọn dọ̀rúrat, ní tí wọ́n ń pè ní dọ̀rúrí, ó ní àwọn problems àbí nítorí ìdí kan àbí míì, ó ní máa ń mú àwọn èèyàn tí wọ́n fi máa wò pé àwọn ò ṣe Islam, jẹ́ káwọn lọ sínú ẹ̀sìn míì. Tí wọ́n bá wá lọ, ìsídà kí wọ́n bọ́ sínú kérúbù and séráfù, tàbí kí wọ́n bọ́ sí ọ̀dọ̀ àwọn sẹ̀lẹ̀. Wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ torí pé wọ́n wòye pé táwọn bá ti lọ, àwọn ti free, kò ní lè sí pé àwọn kírun mọ́. Àwọn míì á tún máa lọ nítorí pé òròjú pé
wọ́n fẹ́ sin lọ́hùn òròjú ipe láti ẹ̀ṣẹ̀ sàlùwàlá láti ṣẹ̀ṣẹ̀ máa kírun ojú ń ro wọ́n ṣe wá rí àtẹ̀ní àtẹ̀wá Ànábì sallallahu alaihi wasallam ó ní mamata ẹnikẹ́ni tó bá ti kú ẹnikẹ́ni tó bá ti kú qad qamat qiyamatu alikiyama tí ẹ ti dé nìyẹn. I don't know lóòótọ́ ló jẹ́ wípé bí èèyàn bá ti kú ó ní gbogbo ohun tí èèyàn rò pé òun ṣe ní kọ̀rọ̀. That's why tí mi ṣe máa ń sọ fún everybody wípé kò pé ẹnikẹ́ni kó lóun ní kọ̀rọ̀ torí pé kò sí kọ̀rọ̀ tó lè ní tí àṣírí kọ̀rọ̀ yẹn ò ní tú nígbà tó bá kú láyé. Má jẹ́ kí yàtọ̀ kankan máa bẹ nínú kọ̀rọ̀ rẹ àti gbangba rẹ. Tó bá ń fi gbangba rẹ pera rẹ lẹ́ni Ọlọ́run ní kọ̀rọ̀ náà kó máa jẹ́ ni Ọlọ́run. Tó bá pera rẹ lẹ́ni rẹ ní gbangba ní kọ̀rọ̀ náà kó máa jẹ́ ni rẹ. Tó bá pera rẹ lẹ́ni tó dúró tọ́lọ́run ní gbangba ní kọ̀rọ̀ náà kó dúró tọ́lọ́run. Kì í ṣe torí nǹkan kan o. Nítorí ọjọ́ tèmi pẹ̀lú rí o mọ̀ ní almautu ikú ìyá àti baghtatan òjijì ní máa dé. Kódà ẹni tí ó kú ò ní mọ̀ pé kú ń bọ̀ àwọn èèyàn mọ̀ ẹni tí ó kú sẹ́ kò ní mọ̀ bẹ́ẹ̀ lẹ́ni kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní mọ̀ pásìkò tó. Òun ló fi yẹ kémi pẹ̀lú yín ká tẹra mọ́ iṣẹ́ rẹ̀. Àyá Quran tí máa fẹ́ lọ bẹ̀ lẹ́ẹ̀kan ṣe rí ọmọbìnrin yìí ní ẹ̀wù ní kéèyàn orí yàn kéèyàn wú yàn ọmọ yẹn wú everybody ọmọ tó wú ilé tó wú àlejò ni ọmọ tó wú obìnrin ẹgbẹ́ ẹ̀ ká tó sọ pé ọkùnrin ni. Ó wà very attractive ó wà attractive ní rírí ó wà attractive lọ́rọ̀ ó wà attractive ní rìn ó wà attractive níṣe gbogbo nǹkan ló fi wà attractive. Mo gbé ọ̀rọ̀ orúkọ rẹ̀ sórí fíkìrí mo rò títí mi ìjà mo pé kí ló dé tọmọ yìí fi sọ pé òun jẹ́ ìgbìn ọ̀run kí ló fà tó fi pè rẹ̀ bẹ́ẹ̀ nítorí ipò orúkọ a máa ro ọmọ orúkọ a máa ro ọmọ púpọ̀. Mo ní ọmọ yìí ó pè rẹ̀ lógbìn ọ̀run a sì rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run tí ṣe Al-Qur'an wípé ẹwà kankan kò dáa tó ẹwà àwọn ọmọ tí wọ́n ń bẹ nínú ọgbà àlìjẹ́nà àwọn ọmọ tí Olúwa ti prepare kalẹ̀ tọ́lọ́ ń pa léṣe kalẹ̀ sínú ọgbà Édẹ́nì sínú ọgbà àlìjẹ́nà sí paradise. Àwọn ọmọ kan bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ ẹlẹ́yinjú ẹgẹ́ ni wọ́n tí wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n rẹwà pin tọ́lọ́ ń fi wọ́n sílẹ̀ de àwọn ọkùnrin rẹ̀ tí wọ́n gbáyé ṣe dáadáa tí wọ́n gbáyé sin Ọlọ́run. Ìgbà tí a kọ́kọ́ gbọ́ ikú ọmọbìnrin yẹn ẹ̀rù bà wá ẹ rí pé mi tiẹ̀ even gbà mo ṣe program ní Friday mi mention ọ̀rọ̀ yẹn torí pé ìwárìrì ọkàn ìpayà tó tóbi ó mú yàn látara bọ́mọ yẹn sì síwọ́ ọṣẹ́. Ìgbà tí a wá padà wá mọ̀ wípé ó sick sínú ara ó lè yàn ṣe wọ́n wò pé àsótì ẹ̀ sick bá a bá ní ó sick Ọlọ́run ló mọ iye tó ti maintain sickness ní years ago tó ìjẹ́pá ó kújọ sẹ́kù láyé tí ò tí ì kú omi ìpàsíkò kú tiẹ̀ ló ti tó yẹn lórí ọ̀rọ̀ ọmọ yẹn. Ọlọ́run kó jọ àwọn ọmọ tó dálẹ̀ gbogbo àwọn ẹbí ẹ̀ Ọlọ́run kó bá mójútó wọn. Àwọn ọmọ tó wá bí Ọlọ́run ló bá tí máa wo ọmọ aláìsí kò sẹ́nìkan tó lè ṣe bí ìyá ẹni bẹ́ẹ̀ nìkan bá promise pé ẹ má worry ń ṣe bí mọ́mí ń ṣe oní tí ń parọ́ ni. Ọlọ́run tí máa mójútó ọmọ aláìsí Ọlọ́run kó jọ kó bá mójútó wọn. Ọlá àpò lọ́hùn náà lọ́lọ́hùn. Ẹ jẹ́ wọn sáré yẹ ọ̀dọ̀ stars lẹ́gbàá
ẹ jẹ́ n sáré lọ́dọ̀ Àfáà Lẹ́gbà. Àfáà Lẹ́gbà, ẹ kú jihad, ẹ kú ìjákin, ẹ kú ìgbìyànjú. Ṣùgbọ́n Ànábì wa sallallahu alayhi wa sallam òun ló sọ pé kul haqqa ó ní walau kana murra. Ànábì ní ẹ bára yín sòótọ́. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ Ustaz Lẹ́gbà, àwọn uslubu dáwà yín yẹn, ǹjẹ́ ẹ mọ̀ pé kò lè attract àwọn èèyàn láti dúró sínú ẹ̀sìn? Kò lè attract àwọn èèyàn o. Uslubu dáwà yẹn, májẹ̀mú tẹ́ ń lò yẹn, náyà tẹ́ ń lò yẹn, yóò máa create ìkórira. Kìí ṣe fẹ́yìn o, kódà fẹ́ sìn wa. Ṣé rí èyí tó yà mí lẹ́nu ni pé inú ọ̀rọ̀ gbogbo ẹ̀yin alùsùnà ẹ máa discriminate gan. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ kí n tó lọ ní alukur'an, torí pé alukur'an yẹn gan ẹ fẹ́ kí àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọn fẹ́ tẹ́tí gbọ́ wa mọ́. Ẹ fẹ́ kàn fẹ́ tẹ́tí gbọ́ wa mọ́, because ìgbà tó lọ gan ní alukur'an tó lọ ní ìdíwò, Ọlọ́run ní ìdíwò ila sabili rabbika bil hikmati oni wal mau'izati al hasana. Ọlọ́run ní ẹ pèpè, ẹ kọ́ làwọn èèyàn sójú ọ̀nà ẹ̀sìn mi, ojú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ọba yín, pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú kí tí wọ́n pè ní hikma gan kìí sọgbọ́n, pẹ̀lú òye. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní alukur'an. Inú mi dùn pa àjọ ká ní, kéwú tí àjọ ká ní. Ọlọ́run ní ẹ pèpè sójú ọ̀nà yín pẹ̀lú òye àti ọ̀rọ̀ rẹ̀, àti ọ̀rọ̀ táwọn èèyàn gbà listing sí yín. Nínú àwọn ọ̀rọ̀ yín ó ní mo ti mọ̀ pé ẹ kì í ṣe broadcasters, ẹ wà focal, ẹ win ní heart àwọn èèyàn, ẹ mú audience, ẹ jẹ́ kí n tẹ̀ ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kó wù àwọn èèyàn láti ṣe. Ẹ mọ̀ tó fà á, bóyá nítorí pé ẹ mọ̀ nípa tí àwọn olóyìnbó ń pè ní, tí wọ́n ìkọ́ọ̀sì kan tó ń kọ́ ní yunifásitì, tí wọ́n tún ń kọ́ ní polytechnics, mass communication. Tí èèyàn bá rí di mass com, ó dẹ̀ fẹ́ pèpè sẹ́sìn. Ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ti kú. Lẹ́yìn náà ẹ ṣe fi àárín òun àtọba tó dá sílẹ̀ ẹni tí ò sí láyé mọ́. Òní yìí ló di ìjẹsàn tí Egbin Ọ̀run kúrò láyé. Òní yìí ló di ìjẹjọ́ tí wọ́n sin Egbin Ọ̀run. Kí wá ló wá dé tá tí ẹ wá ṣe sùúrù? Ilé tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ti wá, wọ́n ti gbẹ̀ṣẹ̀ lọ nípa ọ̀rọ̀ ọmọbìnrin yẹn. Tá bá tiẹ̀ fílẹ̀ sáàrin àwọn tí wọ́n jọ jẹ́ nǹkan kan náà, ó tọ́ nìyẹn. Mùsùlùmí là wá, kò sí nǹkan tó kàn wá. Ẹ wo irú ìṣẹ̀mí tí Ànábì Muhammad tó lò pẹ̀lú àwọn ará Mẹ́kà àti Mádínà. Ọ̀rọ̀ Ànábì gan ti tó. Ọlọ́run gan ní laqad kana lakum ó ní fi rasulillahi uswatun hasana. Ó ní liman kana yarju Allah wal yawmil akhir wa dhakara Allah kathiran. Olúwa ọba àlékè ọlá, Olúwa ní ọ̀dọ̀ òjíṣẹ́ tí mo rán sí yín, mo ti fi àpèjúwe àlùbáríkà lẹ̀. Àpèjúwe tó jẹ́ pé tẹ́ ẹ bá tẹ̀ lápèjúwe yẹn, ẹ máa jẹ́ ní ìkẹ́ láyé àtọ̀run, ẹ máa jẹ́ ní ire láyé àtọ̀run, ẹ máa jẹ́ àríwòye dáadáa fún àwọn ará yín àti àwọn èèyàn yín. Tó bá jẹ́ wípé Islam nìkan, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé Ọlọ́run ọba àlékè ọlá ṣé kò kápá kó ṣe gbogbo wa ní mùsùlùmí ni? Kí ló dé tá ń dààmú? A ṣe wà ń ṣe bí ìgbà tó jẹ́ pé àwa ni PA rẹ̀, sáwa ni PA Ọlọ́run ni. Ustaz Lẹ́gbà, àwa kọ́ ni PA Ọlọ́run. Lẹ́yìn náà
ẹ mọ́ gbàgbé bẹ́yìn gan ṣe wà yìí ọmọ Abẹ́òkúta ni ṣé gbogbo àwọn tí wọ́n jọ bí yín sínú ẹbí yín ṣé gbogbo wọn ni wọ́n ń ṣe Islam ṣé kò sẹ́ni kankan nínú fámìlì yín tí kìí ṣe mùsùlùmí wá sí yín yẹn lè pọ̀ yóò mọ fa káwọn èèyàn ní ìkórìíra fẹ́sìn kódà kò sí ẹni tẹ́ ẹ̀ta sí ẹ̀ta bá gbẹ ẹ̀ta bá wò lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣépè gbá fáwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tán àwọn tí wọ́n jẹ́ dáín tí wọ́n ń fi ìfẹ́ bridge ẹ tún bú àwọn náà kò yẹ kó rí bẹ́ẹ̀ Ustaz Legba ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run láyé Ànábì wa Muhammad ẹ má jẹ́ àgbàgbé wípé wọ́n gbé Yẹ̀húdì kan kọjá lẹ́gbẹ̀ẹ́ Ànábì nígbà tó jókòó pẹ̀lú àwọn sàhábà Ànábì wá dìde àwọn sàhábà wọ́n béèrè lọ́wọ́ Ànábì Muhammad pé ẹni wọ́n gbé kọjá yìí kì í ṣe mùsùlùmí Ànábì wá béèrè pé ṣé kì í ṣẹlẹ́mì ni tá a bá respect pé kì í ṣe mùsùlùmí a gbọ́dọ̀ pọ́n pé irú ẹ̀mí tó bọ́ lára rẹ̀ yóò bọ́ lára tiwa náà a gbọ́dọ̀ respect ẹ̀mí yẹn Ànábì Muhammad yẹn tó lọ́n torí rẹ̀ dáyé àtọ̀run tó jẹ́ aṣáájú ayé àti tọ̀run oníṣẹ́lá Ànábì wa Muhammad ọ̀kan nìyẹn ìgbà tí Ànábì kúrò ní Mẹ́kà tó lọ Tọ́ìf ṣé ẹ mọ̀ páwọn Júù àti àwọn Christian lọ bá ní Tọ́ìf ìgbà tó dé Tọ́ìf ó bá àwọn àfáà pad ṣé ẹ mọ̀ àwọn àfáà pad àwọn àfáà tí wọ́n lo chain tó ṣe gbàgàdà yẹn wọ́n tolerate ẹ̀ wọ́n accommodate ẹ̀ wọ́n accommodate Ànábì wọ́n fojúlẹ̀ fún Ànábì Muhammad wọ́n gbà fún wọn ní ò gbọ́dọ̀ wọlé ìgbà tí wọ́n rí wípé káwọn fojú lásán ó lè jẹ́ ká Ànábì ọmọ rò pé bóyá àbáwọn fẹ́ take it lightly wọ́n wọ mọ́ra wọn ná wọ́n ṣe léṣe wọ́n wọ ní gbogbo yín wọ́n wà Ànábì ní gbogbo yín wọ́n wá lọ wọ́n nà tán make sure kó dákú wọ́n wá lọ jù sátán jẹ́jẹ́ mọ̀ pé àwọn Júù àwọn ni wọ́n rescue Ànábì ìkan nínú àwọn Júù ìgbà tó lọ ní kí màláíkà Jibril lọ fà padà kí kó lọ kí Ànábì kó lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ kó wọn ṣe fáwọn ará Tọ́ìf ṣé ẹ mọ̀ bí Tọ́ìf bó ṣe súnmọ́ Mẹ́kà tó ọmọ súnmọ́ Mẹ́kà gan kò ní atẹ́gùn àlùbáríkà Mẹ́kà kò ní atẹ́gùn àlùbáríkà Mẹ́kà nínú mamlaka ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ páwọn Júù àwọn ni wọ́n padà rescue Ànábì wa Muhammad àwọn ni wọ́n sọ fún yín pé kúrò ń bẹ̀ òun máa lọ sábẹ́ igi yẹn lọ dúró ń bẹ̀ kí ló dé tẹ́ wá sọra yín di pa Ọlọ́run ẹ jẹ́ ṣe sùúrù inna Allaha ma'a as-sabirin ṣebí kí ló dé Ọlọ́run ò fààyè lẹ̀ fẹ́nikẹ́ni láti dájọ́ ẹnikẹ́ni òun ló mọ̀ ń tó fààyè gbogbo wa ṣe ẹ fi Ọlọ́run lẹ̀ èmi tèmi ń sọ̀rọ̀ yìí nísìn ẹ lè padà bú mi kẹ́ ní pé nítorí pé mo jẹ́ Sufi ni gbogbo àdánwò tí mo kàn nínú ayé wọ́n hun mọ́ mi ni kò sí kankan nú ẹ̀ tó jọ mi bádánwò yẹn ṣe wá pọ̀ tó kò sí ìkankan tó mú mi tó sọ mí dẹlẹ́bọ kò sún mi mọ́ ẹbọ bí lè pé màá dẹlẹ́bọ láti ìbẹ̀rẹ̀ ayé mi láti gbà mo ti gbọ́njú báyìí láti gbà mo ti gbọ́njú tí mo ti mọ̀ pé ayé ni ayé jẹ́ billahi lazim mi ṣe ń tọ́lọ́hun fẹ́ rí mi ṣẹbọ rí torí ojoojúmọ́ ni mo máa rántí ikú ṣe rí nítorí ikú yẹn a máa jẹ́ kẹ́rù ó bà mí láti ṣe ń tọ́lọ́hun fẹ́ ṣùgbọ́n gbogbo àwọn tí Ọlọ́run bá pè ní onítàsọ́wùfí tí wọ́n bá jẹ́ onítàsọ́bá kí ni wọ́n ń pè ní tàsọ́wùfí ebi alhamdulillah astaghfirullah la ilaha illallah ebi nǹkan mẹ́ta náà ni àti àsàlátù sì ṣe fún Ànábì wa Muhammad ebi náà ni Sufi nta ń ṣe náà nù tẹ̀yìn alùsùn náà sọ pé ẹlẹ́bọ tún làwa dán tẹ́ nítorí ipa àti jẹ́ Sufi pẹlẹ́bọ ni wá kí ló ṣẹlẹ̀ ṣé gbàgbé àyá al-Qur'an
tọ́lọ́hun ti ní inna khalaqnakum min dhakarin wa untha Olúwa ní wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu ó wá ní inna akramakum 'inda Allahi atqakum Olúwa ní èmi Ọlọ́run ni mo dá yín lákọ mo tún dá yín lábo wa ja'alnakum shu'uban wa qaba'ila mo ṣe yín lóríṣiríṣi ẹ̀yà àti èdè lita'arafu torí kẹ́ lè bá máa bára yín ní relationship kẹ́ lè múra yín lọ́rẹ̀ẹ́ kẹ́ lè múra yín lóníbàásọ̀rọ̀ kẹ́ lè múra yín lẹ́bí kẹ́ lè múra yín lánàá Ọlọ́run wá ní kí á ní ó jẹ́ respect yín inna akramakum 'inda Allahi atqakum nínú ọ̀rọ̀ yẹn Ọlọ́run dákọ̀ ẹ̀sìn Ọlọ́run lẹ́yìn tí máa respect òun lẹ́yìn tó bẹ̀rù mí ni ẹ̀sìn méje ń tàn yín àfà òótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí máa sọ wallahi ṣe dẹ̀rẹ̀ pé kí n tó bà mí lẹ́mìí jẹ́ ni pé ọmọ yìí ti kú kí ló kàn wá nù tí ó kàn wá kí ló kàn wá ẹ fọmọ yìí lẹ̀ in fact me expect káwọn èèyàn máa jẹ ọ̀rọ̀ ọmọ yẹn bí ẹ ń jẹ súnmọ́ kí ló ṣẹlẹ̀ gbogbo wa náà ta kù láyé kò sẹ́ni tí ò ní kú ẹni kú ọ̀hún kàn àmọ́ ẹni tí ó tún kú àmọ́ kí ló wá dé tá ń dààmú ṣé ẹlòmíì ò tí ì kú lẹ́yìn ọmọ yẹn ni àìmọye èèyàn míì ló tún ti kú lẹ́yìn rẹ̀ ṣé nígbà tọ́lọ́run ti wá wọ́n wa nínú Al-Qur'an ẹ wá máa gbọ́ mi àwọn ọ̀rọ̀ tẹ́ kì í fẹ́ gbọ́ ni mo tún fẹ́ sọ yìí ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ̀sìn Islam bó ṣe jẹ́ ẹ̀sìn sánmà ó lẹ̀sìn àwọn Christian ló jẹ́ ẹ̀sìn sánmà ni ẹ̀sìn àwọn Kiriyó ẹ lè bú mi o ẹ lè bú mi o tí mo bá pè wọ́n ní Kiriyó kì í ṣe pé mo bú wọn àwọn Christian ẹ̀sìn wọn ẹ̀sìn tó wá láti sánmà ni ẹ̀sìn àwọn Júù ẹ̀sìn tó wá láti sánmà ni ó dáná ìgbà tá Nábì wá lo ìṣẹ̀mí ní Madina ètò ṣẹlẹ̀ ní sí ní Tọ́ìfù ni mo sọ yẹn kó tó di pọ́lọ́ júwe Madina fún pé kó máa lọ Madina ni wọ́n ti ń prepare àdìdé Ànábì Muhammad ìgbà tó wá dé Madina ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ṣe ìgbàlejò Ànábì àwọn Christian àtàwọn Júù mọ̀ ni Ànábì ọmọ rí gbogbo ará Madina sọ di mùsùlùmí títí tẹ náyé tán kí ló wá dé ẹ jẹ́ ṣe sùúrù nítorí Ọlọ́run ẹ má jẹ́ káwọn èèyàn máa rí wa ní alákatakítí àwọn ìṣe wa àtọ̀rọ̀ wa yóò máa discourage many people ṣebí a gbọ́dọ̀ ní gbìyànjú kí ìwà wa ọ̀rọ̀ wa muamala wa kó máa attract àwọn others láti darapọ̀ mọ́ wa ni ẹ jẹ́ káwọn èèyàn darapọ̀ mọ́ wa ni ẹ má jẹ́ wọ́n máa fi ìṣe wa sá ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa wá sí tá máa ṣe ẹ má jẹ́ ó máa jẹ́ kankan gbogbo àwọn àfáà tẹ́ ń bú yẹ mọ̀ bí kọ̀rọ̀ wọn ṣe rí ẹ mọ̀ báàrin àwọn àtọlọ́hun ṣe rí ẹni tá àwọn mọ̀ báàrin kẹ́nìkan bọ́ta nísìn bí ẹ ṣe bú mi sẹ́yìn yẹn kan máa bú mi èmi ò fi máa lówó lọ ń báńkì Ọlọ́run ó tí ó sì fi máa jìyà Ọlọ́run sí torí pé kò sí tí wọ́n mọ̀ mi nírọ́ tó jọ mí torí àárín èmi àtọlọ́hun wà very essential púpọ̀ ó ṣe pàtàkì sí mi púpọ̀ bọ́lọ́hun ṣe máa ń ṣàánú mi tó ti máa fún mi káṣfì lẹ́yìn pé mo jẹ́ akọ́mọ ní kéwú à ń kọ́mọ ní ìwé nínú school wa nínú Kaula premises ìfààyè lẹ̀ kí ẹnìkan wá gbé rọ́bà mi tí mo bá rí àlámọ̀ kan pẹ̀lú ẹnìkan ìní opportunity lẹ̀ pé kó wá nítorí pé kò sí nǹkan kan gbogbo ẹnikẹ́ni láyé sàrújí ẹmọ tí wọ́n ń pè táwọn Lárúbá ń pè ní tí wọ́n máa ń pè ní sàrújí ní tó ń jẹ́ sàrújí òní kéèyàn wà láwùjọ kó máa pèrè ní tí ò jí kó wòkè hàn kó sọ pé wọn àtọlọ́wọ́n àwọn ṣe sọ̀rọ̀ tán ni òkúrọ́ ní gbogbo wọn olè ní gbogbo wọn irọ́ ní gbogbo wọn ń pa àtọkùnrin àtobìnrin inú wọn alámọ̀rí ara wọn gan yé wọn ká tó sọ pé ọ̀rọ̀ ẹnìkan yóò yé wọn
wọ́n fi gbogbo ẹ̀bí tìjára ní òwò ni wọ́n ń ṣe alhaqqu bilhaqq òwò ní gbogbo wọ́n ń ṣe wọ́n believe nígbà tí wọ́n lè gbìyànjú ó dá sí mi tẹ́ pé bí orí ọ̀bárù ẹnu ọ̀jẹ́ ni mí tó jẹ́ pé màá ṣe wàhálà kí n tó rí owó ṣe ní sọpọ̀ dáa náà èyí tá à ń rí lọ́nà halali gan níbo la mọ̀ tọ́lọ́hun tó sí ká tó wá sọ pé a kàn jókòó àwa wò pé lágbájá báwo ni màá ṣe tì bọ̀ lára báwo ni màá ṣe gbà ẹni tí ń gbàyàn yàtọ̀ sáwọn yahoo àwọn tí ń pera wọn ní tí wọ́n jẹ́ tí wọ́n kó ìjọjọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dára tí ń rìnà sáwọn èèyàn wọn ò yàtọ̀ sáwọn yahoo alágbáríjọ ní gbogbo wọn ìwọ tó bá wá ṣagbárí tó bá jókòó tí ọba tó dá ẹ tó ń sìn tó ń bẹ̀ ẹ́ ó sì nídìí láti fi ìbẹ̀rù Ọlọ́run kó ní ìbẹ̀rù rẹ̀ kó dúró tọ́lẹ́hun kó jẹ́ mukhlis kó sì ní àwọn ìṣesí tí yóò máa fa ẹlòmíì sínú ẹ̀sìn ọ̀rọ̀ tí yóò fa ẹlòmíì sínú ẹ̀sìn ìwà tí yóò fa ẹlòmíì sínú ẹ̀sìn oníkẹjá ní ìsìn báyìí tẹ́ ẹ bá bú mi ẹ kàn bú mi ni Ọlọ́run fúnra ara rẹ̀ sọ̀rọ̀ àwọn nàṣọ́ra àwọn yehudi ó sọ̀rọ̀ mu'minun ó sọ̀rọ̀ àwọn nàṣọ́ra kì í tún sáwọn nìkan gan ó sọ̀rọ̀ wọn ní al-Qur'an báwọn àfáà mufassirun tí wọ́n bá pe àwọn àyà kan ní nasikh wa mansukh wípé wọ́n fi àyà kan wọ́n fi pa àyà kan rẹ́ tó bá jẹ́ pé akọ́n wà sídé kọ́n ni kí ló dé tí al-Qur'an pé wọ́n yọ kankan sẹ́yìn tẹ́nìkan bá sọ pé ìtì ẹni àparọ́ yìí ló ń fẹ́ múlò tó wọ́n máa lò ń kọ́ ṣé kìí sọ̀rọ̀ Ọlọ́run mọ́ ni sọ́lọ́ ń kọ́ ló ní al-Qur'an mọ́ ni kí ló dé tẹ̀ ń bá Ọlọ́run du steering kí lẹ̀ ń bá du steering sí òkú mùsùlùmí tó kú mélòó láti ṣàdúà fún lẹ́yìn náà ọmọ tó wá kú yìí ẹjẹ́ àfilẹ̀ pẹ̀lú àwọn ìdílé ẹ̀ pẹ̀lú àwọn ẹbí ẹ̀ tó bá sọ̀rọ̀ pé Allahumma salli ala Muhammadin wa sallim àbó tó ń ṣe bí mùsùlùmí dandan ni kí n tó ṣẹlẹ̀ kó jẹ́ yí pé inú ilé tí wọ́n ti bí dandan ni kó tà á sára lára ẹ̀ tó bá ṣe bí mùsùlùmí ìpìlẹ̀ rẹ̀ dandan ni kó hàn nínú ìṣesí ẹ̀ kò dẹ̀ kú sínú Islam inú ẹ̀sìn Christianity ló kú sí kò nídìí ká tún máa fèpè ránṣẹ́ sí because ẹni tí bá ń fèpè ránṣẹ́ sí yàn òun náà tí ì mọ bí òun ọ̀tàn sí ẹni tí ò tí ì kú ọmọrú ikú tí ó pa á ẹ jẹ́ á ṣe sùúrù ipe kọ́lọ́n kójọ kó sàwa náà ní mùmínì Ọlọ́run ṣe wá lólùgbàgbé òdodo Ọlọ́run mọ́ ṣe wá lẹ́ni iná tàlí Jánnà ń yá lò Ọlọ́run mọ́ ṣe wá lẹ́ni ẹ̀kọ́ tí ń pretend bí ẹni rẹ̀ Ọlọ́run ṣe wá lẹ́ni rẹ̀ láyé àtọ̀run Ọlọ́run ṣe wá lẹ́ni àlùjánnà àtayé kó dẹ̀ ṣe wá lẹ́ni àlùjánnà àtọ̀run Ọlọ́run dákun kó má da ìbádà wa lù wá láyà ẹ jẹ́ ká ṣe sùúrù nítorí Ọlọ́run àtànàbí Muhammad nítorí Ọlọ́run àtànàbí wa Muhammad ẹ jẹ́ á ṣọ́ra wa ẹ jẹ́ á ṣọ́ra wa ẹ má jẹ́ ó jẹ́ pé ìwà tá à ń wù yìí gbogbo ohun tá à ń pè lẹ́ ṣe tó jẹ́ pé ní òsìn ọgọ́rùn àwọn èèyàn tí wọ́n sí Islam lénìí tí wọ́n lọ tí wọ́n ya lọ ìṣesí mùsùlùmí ló ń irritate ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ rò pé kí ni ó ṣẹlẹ̀ pé sáwọn ni wọ́n fi àwọn sí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ kí ni ó ṣẹlẹ̀ àwọn èèyàn mọ̀ pé tí ń bẹ lẹ́yìn ikú kì í ṣẹgbẹ́ ikú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni ò mọ̀ ìwọ tọ́lọ́ ń bá wá pè sójú ọ̀nà rẹ̀ dúró tì í Ọlọ́run ní khusma atituka fakun mina shakirin Ọlọ́run tó pè ọ́ ní mùsùlùmí máa dúpẹ́ fún kó jẹ́ mùsùlùmí kó dẹ̀ máa sìn kó dẹ̀ máa dúpẹ́ fún kó dẹ̀ máa bẹ́ lọ́hùn pé kó pa ọ́ sínú Islam pé kọ́lọ́hùn kó jọ kó má jẹ́ ara padà sí ibú ẹni nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé àǹtí mo wo program ẹ̀ tó show program Àfáà Lẹ́gbàá lẹ́yìn ìgbà mo wo program Àfáà Lẹ́gbàá tán lẹ́yìn náà àwa mùsùlùmí àwọn ibi tá a bá kù sí ẹ̀yin àfáà ẹ máa búra yín láṣìírí
ẹ mọ́ tura yín láṣìírí mọ́, ẹ mọ́ máa fi Islam ẹ mọ́ máa dàpọ̀ mọ́ nature yàtọ̀ sẹ́sìn. Ẹ̀sìn ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, inna dina inda Allahi al-Islam. Ọ̀dọ̀ Ọlọ́run lẹ̀sìn ti wá. Sẹ́ẹ̀rí nature ní tí wọ́n ń pè nature ní omi àtẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó jẹ́ wípé yóò máa ṣẹlẹ̀ nínú ìṣesí ọmọnìyàn. Àdámọ́ tó jẹ́ pé tá à ń pè nature yìí èèyàn tún lè yẹ̀rí tẹ̀, èèyàn lè jogún ẹ̀ lọ́dọ̀ àwọn tó bí. Bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tó jẹ́ pé ìwà rẹ̀ kù díẹ̀ káàtó, ẹ̀yin ẹ máa wo àwọn Christian, wọ́n ní túra wọn láṣìírí, wọ́n ní túra wọn láṣìírí, wọ́n máa fi gbogbo òṣèṣí, wọ́n máa fi bora wọn láṣìírí ni. Ẹ̀yin mùsùlùmí náà lẹ sọ pé àfáà kìíní kan, àfáà kìíní kan, eléyìí gbáàyàn, eléyìí ṣe gbá, eléyìí ṣàwọ, ẹ jẹ́ ṣe sùúrù nítorí Ọlọ́run ọba. Àwa nìkan kọ́ la wà lórí social media. Ibi Ọlọ́run bá ní kẹ́nìkan ó dá sí, ẹ jẹ́ á dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀. Ibi ẹnìkan bá kù sí, ẹ jẹ́ á máa bú ti bẹ lọ́run lórí ẹ̀. Ẹ má jẹ́ ó jẹ́ pé n tá máa ṣe òun náà ni pé a máa sì bàjẹ́ ara wa. Àwọn àgbàlagbà wọn á ní bí èèyàn bá ta ara alé rẹ̀ lọ́pọ̀ kò ní ríra lọ́wọ́n mọ́. A kì í tara alé ẹni lọ́pọ̀. Ẹni tó máa gbára alé rẹ̀ sórí àtẹ, àwọn èèyàn ò ní bá respect ẹ̀. Ẹ jẹ́ á ṣe sùúrù. Àwọn àgbàlagbà wà nínú ilé ẹni láti ìjẹ̀kútẹ́ onídodo. Kò sí ẹ̀sìn náà láyé tí ò sí bẹ́yà ń bẹ́ẹ̀. Kò sẹ́sìn náà láyé tí ò wà tí ò sí àwọn àlàmọ́tò sìríyà, àwọn nǹkan kọ̀kọ̀ tí ò sí níbẹ̀. Ọlọ́run nìkan òun lọ́ba tó mọ̀ bí èèyàn bá ti ń lè kírun wákàtí 5, ibi yòówù kù bá kù sí, ẹ jẹ́ á ṣe sùúrù lórí ẹ̀. Ẹ jẹ́ á máa bá ẹrú Ọlọ́run yẹn bẹ lọ́run lórí ibi ó bá kù sí. Ẹ má jẹ́ ó jẹ́ pé àwa la máa gbéra wa síta bí ọmọ tuntun nítorí Ọlọ́run àtànẹ́bí Muhammad. Ẹ jẹ́ á ṣe sùúrù tó pọ̀. Ọlọ́run fúnra ẹ̀ ló sọ fún náà Al-Qur'an. Ọlọ́run ní ista'inu bis-sabri was-salat. Ó ní ẹ máa jẹra yín nípa, ẹ máa fọ́ọ̀zà ara yín láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù kẹ́dẹ̀ máa kírun fọ́lọ́run. Olúwa ní tí ò rọrùn ní tí mo ní ẹ ṣe o, àfàwọn tí ẹ bẹ̀rù Ọlọ́run nìkan òun náà ni wọ́n lè ṣe. Ẹ̀yin náà ẹ wo nǹkan, ẹ wo gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé. Èmi àti yín sáà mọ̀ pé n tó yẹ ká mójútó ní ìbẹ̀rù Ọlọ́run ni. Àwọn tójú ń kàn nínú ayé àwọn tẹ́ tí ń gbọ́ yìí, ṣé kò ti tó kó jẹ́ wàásí fẹ́mi pẹ̀lú yín ni? Àbá wa ti gbàgbé ni. Ẹ má jẹ́ á gbàgbé ibi a ti ń bọ̀, ẹ sì má jẹ́ á gbàgbé ibi tá ń lọ. Lẹ́ẹ̀kan sí Ustaz Legba, Ọlọ́run yóò bá wa ṣàlékún dáadáa yín. Ọlọ́run ní padà lẹ́yìn yín. Ẹ ti bínú pọ̀ jù, ẹ ti sọ̀rọ̀ púpọ̀, ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ ṣe sùúrù rárá. Bẹ́ẹ̀ bá bú èmi náà kò ṣe nǹkan kan o, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ Ọlọ́run púpọ̀ lára yín. Mo sì fẹ́ kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dárín àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ audience kan máa ṣe sùúrù láti listen. Ọ̀rọ̀ wa gbọ́dọ̀ attract audience. Ní tí wọ́n ń pè presenter, ìyẹn ò gbọ́dọ̀ lose any audience. O gbọ́dọ̀ lè carry gbogbo èèyàn along, both Muslim, Christian, herbalist, everybody ready láti gbọ́ ohun tó fẹ́ sọ. Eléyìí ló dáa jù, òun sì ló lóore fún wa. Ọlọ́run ní padà lẹ́yìn wa. Ọlọ́run ní jẹ́ àjọ nájà wàràwàrà. Ọlọ́run ọba àlékè ọlá àbẹ̀ ọlẹ́ẹ̀kan sí. Ẹni yẹn Ọlọ́run bá wa tọ́ lọ́nà rẹ̀. Ọlọ́run bá wa tọ́ lọ́nà rẹ̀. Gbogbo ohun tó sì fílẹ̀ Ọlọ́run dákun má bà kankan jẹ́ nínú ẹ̀. Bá wa mójútó nǹkan ní ẹ̀. Bá wa dá àwọn ọmọ rẹ̀ sí. Ọlọ́run bá wa pẹ̀lú ẹ̀. Ọlọ́run bá wa ṣàánú ẹ̀. Ó náà lọ́ba aláàánú. A lè sọ pé k'Ọlọ́run fìyà jẹ. Àmọ́ tí ń bẹ láàrin òun àtọba tó jọ dá. Ẹ jẹ́ á fi Ọlọ́run ọba àlékè ọlá lẹ̀ ká sì máa bẹ́ẹ̀. Ká máa bẹ́ẹ̀ páwa tá a kù nínú Islam. Ọlọ́run dákun má jẹ́ á rí ní tí ó gbé wa kúrò nínú Islam. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Lẹ́ẹ̀kan sí mo wá fàsìkò yẹn, mo fi ké gbẹ gbogbo ẹ̀yin audience tẹ́ gbọ́ lecture Ustaz Legba.
ẹ má bínú nítorí Ọlọ́run àtànábì Muhammad ẹ má bínú kì í ṣe pé wọ́n mean ẹ̀ nítorí lè dùn stars yẹn jù ní pé wọ́n bí ọmọ yẹn sínú ẹ̀sìn ọwọ́ apàdà fònà meanwhile ẹni wọ́n bínú ẹ̀sìn tó bá padà fònà Ọlọ́run náà ti sọ pé akiba ó ní fanzur akibatal muttaqin fanzur akibatal zalimin ìgbẹ̀yìn náà ni gbogbo nǹkan láyé kò sí ní téèyàn fẹ́ ṣe sí bólúwa bá ṣe ní bẹ́nìkan ó ṣe ṣe rí torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ take it lightly a gbọ́dọ̀ take it easy Ọlọ́run ní padà lẹ́yìn wa Ọlọ́run dẹ̀ ní bínú sí wa Ọlọ́run ní bínú sí wa Olúwa ní inna hadhihi tadhkira faman sha'a attakhadha ila rabbihi sabila Ọlọ́run dákun a bẹ̀ ọ́ má jẹ́ ara tẹ̀yìn kú mọ́ o Ọlọ́run má jẹ́ ara tẹ̀yìn kú mọ́ o gbogbo àtàkù Ọlọ́run dákun jẹ́ agùn lẹ́mìí o má jẹ́ anájà wàràwàrà o Ọlọ́run má jẹ́ anájà wéréwéré o Ọlọ́run dákun má jẹ́ anájà kánkànkán o Ọlọ́run dákun jẹ́ agùn lẹ́mìí o nínú ìgbàgbọ́ rẹ Ọlọ́run jẹ́ agùn lẹ́mìí nínú ọlá Ọlọ́run jẹ́ agùn lẹ́mìí nínú ìmọ̀ Ọlọ́run jẹ́ agùn lẹ́mìí nínú òye Ọlọ́run dákun jẹ́ agùn lẹ́mìí la hawla wala quwwata illa billahi al-aliyyil azim akólórí àsìkẹ́lẹ́mù gbogbo ẹ̀yin tẹ́ bá fífẹ́ jẹ́ òun náà lákì ẹ̀yin tá a jọ wà lórí ètò láti bẹ̀rẹ̀ tẹ́ ti join mi títí tá a fi parí barnamij gbogbo yín pátá òun náà lákì ọba tó ní wá kò ní padà lẹ́yìn wa Ọlọ́run sì ní pòun ṣe mọ́ alámọ̀rí wa kò ní sú Ọlọ́run ọ̀rọ̀ wa yóò máa ṣe kòńgẹ́ ìyọ́nú Ọlọ́run ni ọlá Ọlọ́run náà lọ́lọ́run ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا افرغ علينا صبرا ثبت أقدامنا فانظرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلما وليكنا بالصالحين اللهم ادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. Bye.